Mo kí Ọlọ́run ọba. Orúkọ mi ni olóyè Káre Tajudeen Àjàyí, akọgun Àgbẹ̀kọ̀yà ilẹ̀ Yorùbá káàfàtà tó fi káàkiri gbogbo àgbáláyé. Bákan náà mo kí bàbá mi Òkìkíọlá tí wọ́n jẹ́ ààrẹ fún gbogbo Àgbẹ̀kọ̀yà, mo gbé fún yín bàbá. Mo kí bàbá mi Ọlátúbọ̀sún ní ìlú Òṣogbo ń bì yìí. Mo kí Dr. Ògúnlànà, Ọlọ́run ò ní fi gbogbo wa sílẹ̀. Mo wá kí gbogbo ẹ̀yin mọ́jì ó bàjẹ́ ilẹ̀ káàárọ̀ oòjíire, ẹ̀yin tẹ́fẹ̀ẹ́ ó bàjẹ́, mo kí yín. Mo kí ọ̀rẹ́ mi dáadáa, mo kí olólùfẹ́ mi dáadáa, ọmọ Balógun Ajíkòbí ìlú Ìbàdàn. Àwọn tó dúró tì wá nìyẹn tán ní ká máa lọ pé kankan ò ní ṣe wá. Ẹ wo ọ̀rọ̀ àwọn Fúlàní ó ti wá ń di wípé ká mọ́ lè sùn mọ́ báyìí. Nínú ìwádìí tá a ṣe, wọ́n rí i pé nílẹ̀ káàárọ̀ oòjíire ilẹ̀ wa ló dáa fún nǹkan ọ̀gbìn, ilẹ̀ wa ń mú èso tó dáa jáde. Ìdí rèé o tí wọn ò fi fẹ́ kí àwọn bàbá wa, àwọn ẹ̀gbọ́n wa, àwọn àbúrò wa kan lọ sóko mọ́. Wọn ò wá fi mọ́ lóko nìkan mọ́ báyìí, wọn ò fi mọ́ lóko nìkan mọ́ báyìí. Wọ́n ti wá ń wọnú ilé láti jí àwọn èèyàn wa gbé. Ṣé ẹ rí pé nǹkan ti ṣe wá nílẹ̀ Yorùbá? A sì ń kígbe fún ìjọba, à ń bẹ ìjọba. Wọ́n ṣe bí ìpá wọn ò gbọ́, ṣùgbọ́n tó ṣẹlẹ̀ ni wípé vice president wa Fúlàní ni. Ìdí nìyẹn tí ọ̀rọ̀ fi ń tún rí báyìí. A wá fi àsìkò ibẹ̀ bàbá wa olóyè Bọ́lá Ahmed Tinubu Jagaban tí wọ́n jẹ́ ààrẹ orílẹ̀-èdè yìí pé kán jọ kán gbé ọ̀rọ̀ yìí yẹ̀ wò. Àwa ọmọ Yorùbá ń sunkún sínú, à ń kígbe báyìí. Yorùbá ló ní sùúrù jù, ṣùgbọ́n nígbà tó bá ti pé a ò gbọ́ mọ́, tá ò gbà mọ́, tágbára yín ò bá ka, bóyá gbà yẹn lẹ́tọ̀ọ́ wá ẹ̀sẹ̀ jáde. Nítorí pé bá a ṣe ń sọ díẹ̀díẹ̀, á tó àkókò kan tágbára ìjọba ò ní kan tó wà nílẹ̀ yìí mọ́. Mo máa ń sọ pé àwọn ò bẹ̀rù. Kí la fẹ́ bẹ̀rù sí? Ẹni tí ò tó wa ó ti kú, ẹni tá a jùlọ ó ti kú, ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ti kú ṣèjú wa. Kí la máa bẹ̀rù? Ikú kan náà ni ó kúkú pààyàn. Tá a bá bẹ̀rù, tá a bá sọ̀rọ̀, ńgbò náà la ẹ̀gbọ́n kò ní kú, ńgbò là ní jáde láyé. Ẹ̀yin tẹ́ ń lo agbára lórí wa, ńjò lẹ́yìn náà ò ní jáde láyé táwa bẹ̀rù láti lè bọ́ sọ̀rọ̀. Ẹ̀yin náà wo fídíò yìí. Ọ̀rọ̀ yẹn ṣe ṣẹlẹ̀. Nígbà tó di around 1 lánàá láàrin tí àwọn kan. Ní early hours of today. Bẹ́ẹ̀ni today náà. So àwa ará àwọn kan fún fẹ́ǹsì wọlé. Wọ́n dẹ̀ wà. Ní àdúgbò. Ní Jóbélì. Ok. Ní Ọ̀yọ́ town. So àwa rí wọn tó ń fún fẹ́ǹsì wọlé lánàá. So bí wọ́n ṣe wọlé yẹn fẹ́ jálẹ̀kùn wọlé. Mo wá ń tẹ́ láti ṣílẹ̀kùn fún wọn níwájú. Ilẹ̀kùn mi ò wá sí. Mo wá fẹ́ ṣílẹ̀kùn yẹn fún wọn ni mo wá rí pé ọ̀hún ti ẹ̀sìn lẹ́yìn. Èmi kàn ta mọ́ ilẹ̀kùn, mo wá sá lọ. Bọ̀ sí sálọ tẹ́mi sá lọ, wọ́n ti fẹ́ máa mú ìyàwó mi lọ. Torí ẹ̀ ni mo ṣe fara mi lé. Ẹ̀yin mélòó lẹ wà nínú ilé ńgbà yẹn? Àwa mẹ́ta, àbúrò mi sá sínú àjàtì. Ẹ ti sùn nígbà tí ẹ fi rí wọn tán ní after one yẹn. Ẹ wá rí wọn bọ́n ṣe ń fẹ́ jálẹ̀kùn. Wọ́n ní àti ẹ̀ wọ́n ṣáà ń ṣá bẹ́yà irin ní o àti ẹ̀mọ́ mi ìtẹ̀ tí délé. Bọ̀ bí wọ́n ṣe wọnú compound wọ́n yí ìzìbọn. Bọ̀ ajá mi ò gbó mọ́, mi ò wá mọ̀ bóyá wọ́n pàjá àbí wọ́n pàjá. Ẹ tí délé báwo? Mi tí délé láti gbà tí wọ́n ti rescue mi. Ok, àní nígbà tọ́rọ̀ yẹn ṣẹlẹ̀ ni ajá ń gbó. Ajá ń gbó bẹ́ẹ̀ ni, àwọn ajá yẹn náà ló jẹ́ ká mọ̀ pé wọ́n ti wọ́n ta. So àwọn communicate apá wọn náà ní àná yẹn náà, wọ́n dẹ̀ wà. Wọ́n ṣe dáadáa, wọ́n wá lánàá. Ẹ pé àwọn wo? Àwọn Àmọ̀tẹ́kùn Ọ̀yọ́. Wọ́n dẹ̀ wà, wọ́n wá lánàá yẹn. Ìgbà tí ẹ sẹ́pẹ́ fi ara yín sílẹ̀ tẹ́ ti rí pé wọ́n fẹ́ mú ìyàwó yín yẹn. Bẹ́ẹ̀ni. Kí ló wá ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà yẹn? Nígbà tí mo fara mi sílẹ̀, wọ́n fi ìyàwó mi lẹ̀ pé kí àwọn máa lọ sínú ilé padà. Wọ́n wá fà ìlú pẹ̀lú òkú. Wọ́n á dé mi lọ́wọ́ méjì lánàá yẹn. So àná yẹn bí wọ́n ṣe mú àná yẹn tí wọ́n mú mi lọ, wọ́n wá rá àwọn Àmọ̀tẹ́kùn lánàá. Ní àárọ̀ ìjà rẹ̀, wọ́n á rí wọn bọ̀ wọ́n fọwọ́ dìbò lẹ́nu ní ilé pariwo. Níbo lẹ wà tẹ́ fi rí àwọn Àmọ̀tẹ́kùn? Ilé wo jìnnà sí express Ìbàdàn. So along ibẹ̀ yẹn náà ọkàn mú àwọn èmi nìkan wọ́n á mú mi gbàgbé yẹn. Àwọn tírélà tó ń kọjá ni wọ́n dá wọn dúró. Eléyìí tó gbé wọn lọ́wọ́ dúró pé kí gbogbo àwọn tírélà tó ń bọ̀ dúró, gbogbo àwọn tírélà yẹn dúró, wọ́n ṣáà mú mi kọjá ńbẹ̀. Àwa á rìn more than 3 hours. Ní òru yẹn náà? Ní òru yẹn náà. So nígbà tá a dé bẹ́ẹ̀ lánàá, wọ́n kàn sọ fún mi pé ọ̀rọ̀ owó nìkan ni o. Gbà tí ẹ débo? Mi mọ sáìdì bẹ̀. Níbo lẹ sẹ́pẹ́ ti rí àwọn Àmọ̀tẹ́kùn yẹn ní? Ní títì express yẹn, àwọn ẹ mọ̀ pé àwọn tí ń wá wa
bọ̀ wọ́n ti fi nǹkan dì mí lẹ́nu ní ilé. báwo làwọn àmọ̀tẹ́kùn ṣe mọ̀ tán fi ń wá yín. àwọn community wa ló pè wọ́n. ok. bẹ́ẹ̀ ni. so àwọn dédé ṣé lóru yẹn náà ni àbí láàárọ̀ yìí. òru náà ni. òru yẹn náà ni so àwọn tí ẹ mọ̀ àwọn tí ń lọ wọ́n ti ń bọ̀ bọ̀ ẹ mọ̀ àwọn náà sá bí wọ́n ṣe rí wọn wá sá sẹ́pẹ̀ so bí kí ni wọ́n ṣe lọ. wọ́n dẹ̀ ti dè yín lẹ́nu. wọ́n ti dè mí lẹ́nu. ṣé wọ́n fi nǹkan dè é ni àbí. aṣọ yìí ni wọ́n ti ọ̀bẹ bọ̀ báyìí wọ́n ti ọ̀bẹ bọ̀ látẹ̀yìn tí wọ́n ṣe báyìí wọ́n dé yín báyìí. ok ẹ máa bọ́rọ̀ yín bọ̀. so àná bá ṣe wá cross yẹn tán wọ́n wá mú mi lọ wọ́n ṣàtọ̀ pé kí n má pariwo pé kí n má ṣe àwọn arìn gan o ìrìn yẹn pọ̀ gan arìn gan so à ń bẹ̀rẹ̀ à ń nàró. àwọn mélòó ni ẹjọ́. àwọn mẹ́fà ni wọ́n àwọn pípọ̀ tó wá sí ìwà. ebi ìlú ọmọ ìlú wo lẹ rí bọ́n jẹ́ wọ́n ṣe ń sọ̀rọ̀ pátápátá fúlàní ni wọ́n ṣé wọ́n ń sọ èdè wọn àbí wọ́n ń sọ yorùbá. wọ́n sọ èdè wọn ìyẹn kan ló sọ yorùbá náà mẹ́fà. ṣètìlì wọ́n wọlé lọ jí èèyàn gbé nílẹ̀ yorùbá ṣé àwọn èèyàn wa tán wà lọ́dọ̀ tí wọ́n lè ṣe báyìí ẹ wá ní pé ilẹ̀ yorùbá ò tó ọkàn wọn ò balẹ̀ a rẹ̀ dúpẹ́ fọlọ́run o pé wọ́n ti fi Prince Ọ̀jájúní sílẹ̀ ìyẹn olórí ọ̀dọ́ Afẹ́nifẹ́re a dúpẹ́ fọlọ́run wọ́n jí èèyàn gbé lọ́nà Àbújá wọ́n lọ filẹ̀ ní Ìbílò nílùú Ìbíní ẹ̀yin náà ẹ wò ẹ gbọ́ lẹ́nu tiẹ̀ náà. I've been released. I was released in Ibilo. I was released in Edo State in Ibilo. My name is Prince Ọ̀jájúní, Afẹ́nifẹ́re national president. I was released in Ibilo this evening. tó bó ṣe rí nìyẹn ṣé mi ò fẹ́ fàágùn báyìí rárá mo sì wà lórí pé Fúlàní must go ẹ gbọ́dọ̀ kúrò nílẹ̀ wa ni wàhálà yìí ti pọ̀ jù mo sì ń fi àsìkò yìí bẹ̀ ìjọba ẹ sọ fún vice president kó pe àwọn èèyàn ẹ̀ kó kì wọ́n nílọ̀ wàhálà yìí ti pọ̀ jù kí ló dé kí ni wàhálà tẹ̀ ń kó sí wa lọ́rùn yìí ní tó wá balẹ̀ Yorùbá jẹ́ ni ìwọ jù bí èmi ò jù mí táwọn èèyàn wá ń bá káàkiri kí lẹ̀ ń fà kí lẹ̀ ń jà lé lórí ìjà tẹ̀yìn àgbààgbà ń jà ó ń kó bá wa ní. mo fi àkókò yìí bẹ̀ bàbá wa olóyè Gani Adams tí wọ́n jẹ́ ààrẹ ọ̀nà kakanfò gbogbo ilẹ̀ Yorùbá káfàtà gbogbo fún yín bàbá ẹ jọ̀ọ́ ẹ má sùn ẹ má rò pé torí pé ọlá ti dé ẹ ò fẹ́ ṣe bí ìtàtijọ́ mọ́ ẹ jí gìrì gbogbo èèyàn ọmọ jagunjagun lẹ káàrọ̀ jìrè ẹ jẹ́ ká jí gìrì ẹ má gbàgbé pé ńgbà kan a máa ń jáde ní àdúgbò sádùúgbò táwọn kan bá jáde lónìí àwọn kan jáde lọ́la ó ti ń tó àkókò báyìí o tá máa bẹ̀rẹ̀ irú kan báyìí ẹ má sì gbàgbé gbogbo ẹ̀yin ọ̀dọ́ a máa pè yín láìpẹ́ yìí ẹ̀yin tẹ́ bá fẹ́ darapọ̀ mọ́ ọmọ ogun ilẹ̀ Yorùbá a máa pè yín lórí Facebook a dẹ̀ máa fi nọ́mbà sílẹ̀ bẹ́ẹ̀ sì máa darapọ̀ mọ́ wa ìwé ń bá láyà kó wọ ni o ṣùgbọ́n ìyà ò ní jẹ ọmọ Yorùbá kankan àfi dá yín lójú gbogbo ẹ̀yin tẹ́ bá ti darapọ̀ ìyà ò ní jẹ yín nítorí pé a fẹ́ jà fún ilẹ̀ wa ni a ò ní fi àwọn Fúlàní lọ́rùn sílẹ̀ nítorí ta ló mẹ́ni tó kàn kò sẹ́ni tó mẹ́ni tó kàn nínú gbódégbó ìjùdéjù nílùú sílùú gbogbo àwọn èèyàn gbọ́dọ̀ wà ń bẹ̀ gbogbo ilé tí ó bá jẹ́ uncompleted building gbogbo ẹ̀ láàmú ẹ̀yẹ̀wò ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká ṣe gírí ká gbáradì màá sọ̀rọ̀ nípa ìlú Iléṣà ní tó ń ṣẹlẹ̀ nílùú Iléṣà lọ́wọ́lọ́wọ́ bí àwọn Fúlàní ṣe ń jayé bí wọ́n ṣe sọ̀rọ̀ àní Iléṣà ṣùgbọ́n kì í sọjọ́ tòní ẹ bá mi pàdé láìpẹ́ yìí nígbà tí màá tún gbórí jáde tí màá bá wa sọ̀rọ̀ kí ló fà á tí ìyà fi ń jẹ wá gangan ojú ò ní tì wá ọkàn wa balẹ̀ ó dàbọ̀ náà.